kristẹni tí ń bẹ yà yín ọmọ àṣepèlé wọn ọmọ wa bá wọn jà ọmọ àtàkì wọn ọfẹ sogun ológun di tiẹ̀ nù. àwọn kristẹni yà yín ò gbọ́dọ̀ torí ẹ̀ kún aláwọn fẹ́ máa bú mùsùlùmí. o ti wá àjọmọ ara mọ́ni di ara wa lọ báyìí ká má tún fọwọ́ fa ogun tí ń bẹ lókèrè wálé yà yín. àdúrà làwọn ma ṣe fún wa kọlọn kọ wọlé anabi Muhammad ọsẹ ogun kó wa kó wa gbé Iran kó gbé borí kó sì gbé lékè kó gbé gbogbo ìlú Islam kó gbé wọn lékè àwọn ọ̀tá wọn alibarikola Muhammad rasulullah àwọn àfahàn bá ṣe kutuba ní Allahumma dammir a'dahaka a'da al-Islam wa a'da al-muslimin o ti yé ba àwọn ọ̀tá Islam Ọlọ́run kó dojú wọn bulẹ̀ wa adilla shirka wal mushrikin bá wa pa ẹwọn kan adilla shirka wal mushrikin àwọn kutuba kan bẹ bẹ́ẹ̀ yẹn bá túmọ̀ rẹ̀ nísìn àwọn tó wọ́n sì tún jáde wọ́n ní àwọn ẹni kọ́lọ̀ wọ́n parẹ́ àyè bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn tó lásìkò ní kẹ́ ẹ máa sọ ní Yorùbá kẹ́ ẹ máa túmọ̀ rẹ̀ Yorùbá ẹ̀wìn Lárúbáwá wọ́n ní wà adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da hadin wọ́n wá tu àwọn kò ní kọ́ máa wí pé Ọlọ́run mọ́sà pa àwọn kìnìún wọn máa wulẹ̀ mátùn túmọ̀ wọ́n sá ti sàdúà bá ní bọ́bọ́ bá ló tún ní ìsìn wọ́n tó jáde pé tọ́ wọ́n tó ṣe pèlè àwọn o so ẹlẹ́ẹ̀kejì yìí tó parí ẹ̀ ni pé àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní Nàìjíríà wà yìí à ní problem. question yìí wọn náà bẹ́lẹ̀. inú question àfẹ́ tírìtì inú ni pẹ̀lú ògùn Ọlọ́run ó jẹ́ àrí tírìtì à ní problem bí wọ́n bá ń jà níyà yín tí wọ́n ń jà lọ́hùn ó ti èyí wọn kan àwa níyà yín mùsùlùmí ìyà yín ò gbọ́dọ̀ wá torí ìjà Israeli àti ìjà Iran kọ́ wá torí ẹ̀ pọ́ ọmọ bú àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ ń yà yín ọmọ àṣepèlé wọn ọmọ wa bá wọn jà ọmọ àtàkì wọn ọfẹ sogun ológun di tiẹ̀ nù. àwọn kìrìsìtẹ́nì ìyà yín ò gbọ́dọ̀ torí ẹ̀ kún aláwọn fẹ́ máa bú mùsùlùmí pé ẹ̀yin náà nù rìn ẹ̀yin kan gbá o ẹ̀yin agbáragbà gẹ̀rẹ̀ ẹ̀yin mùsùlùmí tí ọ̀dà ẹ̀ máa kíni kan gbogbo wà lẹ́ máa jà ṣé àjà ni mùsùlùmí Nàìjíríà ọ̀bẹ nìkan jà o ti yé báwọn so ti Iran yẹn náà wọn lọ tọ wọn ní kejì pa wọn ni wọn dìídì wípé àwọn fẹ́ ja ogun pa wọn fẹ́ rí wọn ti jọ ń bẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sísè ń lọ bẹ́ẹ̀ so Saudi hajj tá à ń lọ gbogbo ẹ̀ tá à ń lọ yìí inú gbogbo ntí ètò hajj fi ń ṣe tá a fi ń rí hajj ṣe dáadáa nírọ̀rùn lásìkò tá a wà yìí ẹ bá wà bá ní Israel lọ́pọ̀ mẹ́ ìkúnlọ́ wọn náà lọ́pọ̀ mẹ́ àmọ́jọ́ tán bá ti fẹ́ gbé kinní yẹn dé wọn á wá fẹ́ àtàkì Islam irú ọjọ́ tó bá ti rí báni kò sí ní tó kojú kí Islam náà ó dìpẹ́ndì rẹ̀ so a máa wá ṣàdúrà kọ́ Ọlọ́run fi amúnù sí gbogbo àgbáńlá yé gbogbo àwọn tí ó pa wọn dá sí láyé Ọlọ́run má jẹ́ wọn rí dá sí kọ́rọ̀ gbogbo wọn lọ́kàn kó jẹ́ ọ parí síbi ọ wà nínà ọlá Muhammadu Rasulullah kò sẹ́ni tí ó rí tí ìbànújẹ́ òní bá àwọn ọmọ kéékèèké ẹ̀rí nǹkan ibi tó ń kálukú ti ń sá ọmọ kan yẹn sẹ̀ ń rákò lọ́wọ́ ni ẹ̀ sì ń sun ẹkún kọ̀ọ̀dá ni tí ó gbé wọ́n ti destroy gbogbo orí yàmá kò rí bàbá ẹ̀ má ọlọ́mọ wa jáwa ní orogun Nàìjíríà èyí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí ó ní Fúlàní ó ṣe Fúlàní tóun náà tún ṣẹlẹ̀ ó ṣe màlúù ó ṣe màlúù ní Ẹdó kọ́hún ayé bẹ̀ kọ́ a máa ṣàdúà ìkílẹ̀ ṣé bẹ́ẹ̀ nú ẹ̀ ni tọ̀ ìbí ọba wù lè jẹ́ Ọlọ́run abẹ́ ọ pẹ̀lú ìjẹ́ kan rẹ̀ gbogbo orú eléyìí àfẹ́ gbogbo orú eléyìí àfẹ́ ogun náà ni kí Fúlàní ó pa Yorùbá kìí ṣe bẹ́nu ẹ̀ kọ́ ni ń wí ànílẹ̀ Yorùbá ń yà yín tí wọ́n ní wọ́n pa màlúù tí wọ́n ní wọ́n pa màlúù kọ́ tí wọ́n ní Fúlàní wọ́n lọ sá ẹnìkan ní àdá apá báyìí àyẹ̀sẹ̀ ń gbọ́ yín òun ni àwọn tó bá màlúù wọn máa sọ ìlú yẹn fún wa wọ́n ti máa gẹ́ẹ̀tì ìlú ọ̀hún àyẹ̀sẹ̀ ń gbọ́ bóyá idó ni bí nǹkan kan sí ni ọ̀kan nú ẹ̀ ni gbogbo èyí òun náà ká bẹ Ọlọ́run kọ́ lọ́wọ́n ọba wa ká gbogbo eléyìí lẹ̀ èṣù tí kó sínú yàn tí yàn fi yọ àdá sáyàn bí Fúlàní ẹyọ kan bá sáyàn gbogbo Fúlàní ẹyọ ni wọ́n máa bú ṣé gbogbo Fúlàní ni ọ̀dà ọgbọ́ bí ṣe gbogbo Fúlàní ni ọ̀dà àwa nísìnyí àwa ní tàǹjọ́ ọmọ kéwù àfa Alimi ni wa àfa Alimi Fúlàní ni gbogbo àwọn àfa wa Fúlàní ni wọ́n tọkọ àwa táwa sì ń jẹ́ Yorùbá àmọ́ Fúlàní làwọn àfa wa ní ṣé wà Alimi o ti dáadáa ní ṣé wà Alimi sì ṣe láyé àwa yìí sì ba nǹkan jẹ́ ń yà yìí. so àmọ́ àwọn àmì tí wọ́n yẹ pé aburú làwọn ń ṣe yóò mú ni bú ọ̀pọ̀lọpọ̀ rú àwọn tó bá jẹ́ Fúlàní bẹ́ẹ̀
ó ti yé báàsì inú gbèsè ayé sì ni màálù ní Fúlàní ń dà Yorùbá ló sì fẹ́ràn jíjẹ màálù jù bẹ́ẹ̀ni pé ta ni ń jẹ màálù jù Nàìjíríà yìí Yorùbá ní jẹ ẹran màálù jù báṣokú gbogbo nǹkan Yorùbá ni Fúlàní ní sìn òun ló sì ní màálù báwo la ṣe tá a fi ní bára wa ṣe pọ̀ àmọ́ èṣù tí máa kó sínú ẹni tó wọn fi wí pé wọn yọ àdá ọlọ́nkọ́ bá wa kanlẹ̀ amina ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi ọlá wa sallam sallallahu alayhi wa sallam àwọn kan tún ní wọn bú ànábì òun náà tún bẹ̀rẹ̀ sí pààyàn gbogbo orú èyí òun náà èṣù náà ní ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ni ọlọ́nkọ́ bá wa kó èṣù kú ńlẹ̀ àmín kó gba agbára lọ́wọ́ ṣèitán àmín àtàwọn ọmọ ogun ẹ̀ àmín kó wá gbé Islam kó gbé lékè gbogbo tí ń jẹ́ ọ̀tá rẹ̀ àmín ọlá Muhammadu Rasulullah àmín kó sọ àwọn mùsùlùmí dọ̀kan bí gbogbo ṣe wọ òtí ẹ̀ dọ̀kan bí nǹkan wa ọ̀dọ̀kan ọlọ́run jẹ́nu wa ó kò lérí kẹ́límà la ilaha illallah ó sì kò lórí kí Islam ò lè ga ọlọ́mọsà sí ibẹ̀ fún wa ọlá Muhammadu Rasulullah ó gbọ́ àwọn olùwọ́ agbára wọn san wọ́n lẹ́sàn lórí ọlá Muhammadu Rasulullah kó bá wa dúró ti kó wa láyé tí kó wá wà ọlọ́run bá wa dúró ti yẹn ní gbogbo àyè tẹ́ ẹ̀ ti ń wò wá àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa níbi tó jìnnà àti níbi tó súnmọ́ ọlọ́mọ jẹ́ Nàìjíríà ó bàjẹ́ o má jẹ́ arógun má jẹ́ àrí wàhálà má jẹ́ lẹ́nu kankan wọn ó bàjẹ́ ó síjú àánú rẹ̀ wá ọlá Muhammad Rasulullah assalatu wassalamu alayka ya Rasulallah assalatu wassalamu alayka ya Nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salati wassalam abada da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablighul wasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin